Yọ̀kọ̀lú yọ̀kọ̀lú kò wá tán bí ìyàwó gbọ́kọ ṣánlẹ̀ ọkọ yọké yọ̀kọ̀lú yọ̀kọ̀lú. Ẹ̀yin èèyàn mi, ẹ kú àsìkò yìí o, ẹ kú déédé ìwòyí. Bẹ́ẹ̀ ni, kì í ṣe ìṣojú òun ni Naomi ṣe máa wọnú ààfin. Kì í ṣe ìṣojú àfi tóun bá kú. Bẹ́ẹ̀ ni, ìgbà wo náà ní ikú, ìgbà wo ni má kú wọn ní ikú. Àfọwọ́fà wọn, wọ́n máa fọwọ́ ara wọn ṣe ra wọn. Bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn mi? Wọ́n ní Naomi báwo? Wọ́n ní wọ́n ní ká má pè wọ́n lólórí mọ́. Àfi Naomi nìkan lólórí. Wọ́n ní Mariam, wọ́n lè ní court ẹ̀. Ojoojúmọ́ náà fi ń mu. Ewúrẹ́ aláìgbọràn ni wọ́n. Wọ́n ní wọ́n mú wọ́n arrest ẹ̀ pé ó wà ní pé ní court ẹ̀. Kí ló dẹ̀ ṣe òun àti Governor Adeleke màná jọ ń fà á sí this time around. Wọ́n ní ó lọ mú ilẹ̀ ìjọba. Wọ́n ló fẹ́ tà á àbí ó ti ń tà á. Wọ́n dẹ̀ sọ fún un pé ilẹ̀ yìí ò ń ṣe ilẹ̀ yìí ò máa ń ṣe ilẹ̀ tiẹ̀. Ṣé ilẹ̀ ẹ ni? Ó ní ilẹ̀ kábíyèsí ni. Òun dẹ̀ fẹ́ tà á. Tóun bá dẹ̀ tà á, òun máa tà á, òun máa mú owó yẹn, òun máa lo owó yẹn. Òun ò fẹ́ kí kábíyèsí fún Naomi nílẹ̀ yẹn. Òun ò fẹ́ kí kábíyèsí tún lọ wí ilẹ̀ fún Naomi. Òun ò tún ní lajú òun lẹ̀ kí kábíyèsí tún lọ wí ilẹ̀ yẹn fún Tádéníkáwò. Therefore, ilẹ̀ yẹn òun dẹ̀ máa tà á dànù. Wọ́n ní kó má ilẹ̀ yẹn ò ṣe ilẹ̀ kábíyèsí náà, òun kọ́ lòun ní ilẹ̀ gan pàápàá. Wọ́n ní Governor Adeleke ló ní ilẹ̀. Bí Governor Adeleke ṣe pé Mariam tó pè sákíyèsí, ilẹ̀ ìjọba òní ìwọ gbójúgbóyà pé lóun ní. Kábíyèsí kọ́ ló ní o. Kábíyèsí kan ló wá lọ ṣe fake document. Ibi tọ́lọ̀ ti wá mú wọn ló wá ṣe fake document fún àwọn tó fẹ́ ra ilẹ̀. Bí kábíyèsí bí Governor Adeleke ṣe get to know pé wọ́n ti ń talẹ̀ ilẹ̀ yẹn pé kì í ṣe Mariam ló ní ilẹ̀. Wọ́n ní bí Governor Adeleke pé ó ní irọ́ ni pé kábíyèsí ló ní ilẹ̀ yẹn. Governor Adeleke ó ti fẹ́ fa nǹkan tí ó ti fẹ́ jẹ nǹkan tó lè gbé mì o. Ilẹ̀ yìí ò ń ṣe ilẹ̀ tiẹ̀ o, kì í dẹ̀ ṣe ilẹ̀ kábíyèsí o. Ibi tọ́lọ̀ ti wá mú fake document tó lọ kó fáwọn èèyàn tó ra ilẹ̀. Wọ́n ní bí bọ̀bọ́ yẹn Governor Adeleke ṣe gbé lọ sí kóòtù nìyẹn. Wọ́n lè ní eléyìí gangan ní kóòtù yẹn. Wọ́n ní bí Mariam kò ṣe lè present document. Ta ló ní ilẹ̀? Ó ní kábíyèsí ló ní. Governor Adeleke ní ìwọ ló wá ní. Kí ni proof ẹ̀ pé kábíyèsí ló ní? Ìwé tí kábíyèsí fi nílẹ̀ dà. Ìwé kábíyèsí wọn ló lọ gbé àwọn document wá. Ó jẹ́ fake document ló lọ ṣe. Ìyẹn number one. Wọ́n ní wọ́n dẹ̀ gbé ilẹ̀. Ìwé ilẹ̀ gangan wọ́n gbé wọ́n ní this is original ìwé ilẹ̀. Governor Adeleke ló ní. Ṣé mo pé àwọn governor yẹn? Àwọn governor tó jẹ́ pé ta ló fẹ́ bá dúró ní state ẹ̀ láti rojọ́? Èṣù lòun fẹ́ bá ẹ jẹun, òní kò sáyè, òun lọ̀rọ̀ Mariam. Wọ́n ní kó prove ẹ̀ pé òun ló ní. Wọ́n ní Mariam ò lè prove ilẹ̀ pé òun ló ní. Wọ́n ní dọ́kúmẹ́ǹtì kan ní kábíyèsí sọ pé òun kọ́ lòun ní ilẹ̀, gómìnà ló lòun ní ilẹ̀, pé òun ní ilẹ̀ òun ò débẹ̀. Wọ́n ní òdìwọ̀ mi wọ̀. Ìgbà wo ló rà á? Ìgbà wo ni kíní? Gbogbo ẹ̀ ṣá. Wọ́n ní fake ni ló gbé fún wọn. Bí Governor Adeleke wá sọ pé ṣé bóun sọ fún ẹ pé nǹkan tó fẹ́ fà lẹ́sẹ̀. Ìwọ kọ́ ni bóun dẹ̀ sọ pé yọ ojú ẹ kúrò nínú ilẹ̀ yẹn. Remove your hand. Ó ní lá. Wọ́n ní ṣe orí ibi tó bá. Wọ́n ní sì pé ṣe ló bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀. Wọ́n ní kó ṣe proof, kò sí proof pé òun lòun ní ilẹ̀.
kò sí proof pé kábíyèsí ló nílẹ̀. Dájúdájú ilẹ̀ onílẹ̀ ló lọ fake paper láti tà fún àwọn ẹni ẹlẹ́ni. Wọ́n ní kí n má ṣe kékeré, wọ́n ní kí ẹ wá wo ẹkún lénìí ní kóòtù. Wọ́n bá ní wọ́n á ní pé wọ́n ní wọ́n máa gbé lọ sí wọ́n fẹ́ lọ tìmọ́lé lẹ́ẹ̀kejì. Ó wá ní kán jọ̀ọ́ bóyá kóun pe kábíyèsí. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní pe kábíyèsí nìyẹn. Wọ́n ní látàárọ̀ ló ti ń pe kábíyèsí ní kóòtù pé kábíyèsí kò tiẹ̀ rí tiẹ̀ rò. Wọ́n ló pe kábíyèsí ò rí tiẹ̀ rò. Wọ́n dẹ̀ ní Naomi wà ní ààfin tí kábíyèsí pè lénìí pé kó wá. Wọ́n fẹ́ ṣe meeting nípa bí ìtẹ̀síwájú wedding wọn ṣe fẹ́ rí. Wọ́n náà tiẹ̀ ń ṣe argument kan ní ààfin lọ́wọ́lọ́wọ́ pé olórí Tóbilọ́ba pé ó ń bá Naomi fà ní ààfin láàárọ̀ yìí pé wọ́n ní ṣe ló ń bá kábíyèsí jà pé kábíyèsí wọ́n ló ṣẹ̀ṣẹ̀ ra wristwatch àbí ríǹgì. Excuse me. Wọ́n ló ṣẹ̀ṣẹ̀ ra ríǹgì fún Naomi o. Ṣé ẹ mọ̀ pé ẹnu wọn ò ń bò nǹkan tá gbọ́ ni? Wọ́n ní ríǹgì yẹn ó worth àìmọye mílíọ̀nù. Wọ́n ní every 6 months ni Tóbi sọ pé kábíyèsí máa ń ra ríǹgì fún Tóbilọ́ba fún Naomi. Tóbilọ́ba ní òun ò ní gbà ọ́ àfi kí kábíyèsí òun sọ fún kábíyèsí kó wá wẹ̀dò ó tún lọ ra ríǹgì kìíní fún ní Naomi. Wọ́n ní ṣe ló lọ bá wọn láàfin. Kì í má ṣe kékeré kó ń bá Naomi fà kìíní kan àti kábíyèsí. Ọ̀rọ̀ yẹn náà ti yanjú. Ṣé irú kábíyèsí yẹn máa fèsì yẹn? Ṣé kán ní Mariam tún pe kábíyèsí? Tí kábíyèsí bá tiẹ̀ ríru fóònù yẹn ṣó máa gbé? Wọ́n dẹ̀ ti lé kúrò láàfin látijọ́ yìí. Irú nǹkan tó ṣe fún Tádé ní ká wò. Wọ́n ní outside ló wà. Outside yẹn tó wà ló gbà lọ sí court. Ẹ wá ní kí kábíyèsí dá lọ. Bí kábíyèsí bá tiẹ̀ dá lọ, kí ló kan kábíyèsí pẹ̀lú Mariam? Bó tiẹ̀ jẹ́ pé ìyẹn ni ó máa tẹ̀lé. Ìyẹn gangan ti tó nǹkan. Wọ́n ní kì í ṣe òun àti kábíyèsí ló jọ ní kéèsì yẹn. Òun àti Governor Adeleke. Ó ní kí kábíyèsí wá bá wọn bẹ Governor Adeleke nítorí ọ̀rẹ́ kábíyèsí ni Governor Adeleke ó bá wọn dá sí. Nígbà tó pe kábíyèsí títí kábíyèsí ò dáhùn. Wọ́n ní kóòtù wá sún ẹjọ́ síwájú tán ní kan tó lọ tìmọ́lé nìyẹn. Wọ́n ní kí ẹ wá wo ẹkún burúkú lénìí tí Mariam tó ń sùn. Ẹ mọ̀ pé kẹ́rẹ́kẹ́rẹ́ wọ́n ní díẹ̀díẹ̀ lẹ̀kú ń jáwọ́. Bẹ́ẹ̀ ni wọ́n fèsì gbogbo. Wọ́n sọ fún wa pé nǹkan tó ń ṣe wọ́n lábẹ́lẹ̀ gan kì í ṣe ìtàwá gan. Ìtà àmọ̀ gan ló pọ̀ jù. Wọ́n ní ẹni tó bá ń yọ ilẹ̀ ẹ̀ dà, nǹkan burúkú á máa yọ ṣe. Ẹ̀yin èèyàn mo ní kí n gbé lè wá síwájú yín kẹ́ tún mọ bó ṣe ń lọ. Kẹ́ mọ bó tún ṣe ń ṣẹlẹ̀. Mi ò sọ fún wa. Ó ti ẹ̀ dà bẹ́ẹ̀. Lórí Naomi máa mú gbogbo wọn pátápátá. Bá ṣe ń sọ tán sọ pé kábíyèsí ò sọ̀rọ̀, kábíyèsí kó do something, kábíyèsí ò ṣe kinní, ogun ló ń ṣe náà fi mú kábíyèsí mọ́lẹ̀. Tí kábíyèsí rí gbogbo nǹkan tí ò fẹ́ dá sí. Ṣé gbogbo eléyìí nǹkan? Ǹjẹ́ Ọlọ́run kọ́ ló ń jà fún rẹ̀ báyìí? Kábíyèsí Ọlọ́run á fún yín ṣe. Pé kí náà èmi gan support kó má tún lọ fi ọwọ́ ẹ̀ lọ fa kòkòrò wá sílé o. Kó má fọwọ́ ara rẹ̀ tó lọ gbéjà lọ. Ọlọ́run tí ń bá a ṣe o. Gbogbo àwọn ọ̀tá Ọlọ́run tí ń bá wọn lé àwọn ọ̀tá lọ díẹ̀díẹ̀. Ní kábíyèsí Ọlọ́run á ràn yín lọ́wọ́ lágbára Kristi Jésù. Ọlọ́run á rọ̀ yín lágbára. Á fún yín ní ìmọ̀ òtítọ́ àti òye tẹ́ máa fi lo ilé ayé yín o pẹ̀lú Naomi o, pẹ̀lú throne yín o. Àgbà yín á dalẹ̀ o. Lágbára Kristi ẹ̀yin àti Naomi. Ẹ fi èrìgì jobi. Ẹ fi kinní kan pa báwọn ṣe máa ń sọ. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́ ẹ̀tọ́. Ẹ ṣẹ́gun ọ̀tá. Ẹ ṣẹ́gun òdì. Ẹ ṣẹ́gun gbogbo ẹlẹ́bọ lóògùn gbogbo àwọn tó ń disturb yín tọ́kàn yín máa balẹ̀.
ayọ̀ àti àlàáfíà lè máa ṣe sí ilé ayé yín gbò. Àtàwa náà tó ń gbọ́ wa, àtàwọn tó ń gbọ́ wa o, àtàwa náà tá à ń sọ, tá à ń mú àṣírí yẹn jáde. Wọ́n bá ṣe ń tú fún wa, làwa náà ní ká tú, torí a gbọdọ̀ jẹ́ alánìkan, alánìkan jẹ, àbí alánìkan gbọ́, àbí alánìkan ṣe nǹkan rí. Gbogbo wa lájọ péjú ṣe nǹkan rí láyé o. Àmín àṣẹ. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá share, kí ẹ bá like, kí ẹ dẹ̀ bá subscribe. Torí àjọṣepọ̀, àjọjẹ ló ń dùn, àjọṣepọ̀ náà dùn. Bẹ́ẹ̀ ni, kí ẹ bá subscribe. Kí ẹ dẹ̀ bá fi tókù sí comment section. Ẹ ṣé gan-an, Ọlọ́run á dúró tì wá o. Jésù Olúwa wa. Àmín.